Ẹ káàbọ̀ sí ilé-iṣẹ́ wa, mo kí yín o, ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, níbikíbi tí ẹ bá ti láǹfààní àti máa gbọ́ wa pé ẹ káalẹ́, ẹ káàsán, etí tẹ́ ẹ fi gbọ́ wa kò ní di. Bákan náà, ojú tẹ́ ẹ fi rí wa náà kò ní fọ́. Lọ́wọ́lọ́wọ́ báyìí, ó ti di yam pepper scatter tó túmọ̀ sí pé iṣu ata yán-yán, ó ti wá di gbàgbós, ó ti di wojú mi kí n wojú ẹ láàrin àwọn àgbààgbà Fúlàní àti bàbá Tinubu o. Àwọn àgbààgbà Fúlàní pa òwe for the first time wọ́n pòwe. Wọ́n ní òòṣà bó lè gbè mí, wọ́n ní ó fi mí lẹ̀ bó ṣe bá mi. Tó túmọ̀ sí pé tí bàbá Tinubu ò bá lè favour wọn, kó fi wọ́n lẹ̀ sí ipò tó ti bá wọn o. Pàápàá jùlọ, wọ́n ní kí bàbá Tinubu lọ́wọ́lọ́wọ́ yìí, wọ́n ní kó ṣí bọ́dà ni o. With immediate effect, ó ga, ó pọ̀, last na everybody go chop breakfast. Wọ́n ti ní lọ́wọ́lọ́wọ́ báyìí, bàbá Tinubu kò bá sọ pé tápọ̀ bá ṣe sán, èyí á máa ka lérí ni. Lọ́wọ́lọ́wọ́ báyìí, wọ́n ti padà kábàámọ̀ o, wọ́n ti kábàámọ̀ pé àwọn tẹ̀lé bàbá Tinubu, wọ́n ní lọ́wọ́ yìí. Ṣé mọ̀ pé olórí kọ́kọ́ ní ọkọ̀ ayọ̀ ni mo wọ̀ láti 2024, ó gbé mi wọ 2025, ọkọ̀ ayọ̀ ni mo wọ̀. Tí mo ṣe bá yín sọ̀rọ̀ yìí, mo ṣì wà nínú ẹ̀. Jésù ní driver, ànábì ní conductor. Lọ́wọ́ yìí, àwọn eléyìí ti yarí pọ̀ ọkọ̀ ayọ̀ kọ́ làwọn wọ̀ o. Wípé báwọn ṣe sọ̀rọ̀ yìí, kí bàbá Tinubu mú U-turn kó ru àwọn padà sí ipò táwọn wà àti ibi táwọn wà àti bó ṣe bá àwọn, nítorí wípé òòṣà bó bá lè gbè mí, ó sì fi mí lẹ̀ bí n ṣe wà. Pé kí bàbá Tinubu fi wọ́n lẹ̀ bá wọn ṣe wà o. Lọ́wọ́lọ́wọ́ báyìí, àwọn Haúsá ti yarí o, àwọn òkè ọya lọ́hùn ti bínú. Wọ́n ní kí bàbá Tinubu kó má wulẹ̀ dábàá pé òun fẹ́ ṣe anything mọ́. Àwọn tí wọ́n kódà àwọn tí wọ́n pa aláṣẹ fún bàbá Tinubu. Wọ́n ní lọ́wọ́lọ́wọ́ yìí pé kí bàbá Tinubu ó ṣí gbogbo ọ̀nà tó wọ ìpínlẹ̀ Nàìjíríà. Wọ́n ní pé kó ṣí gbogbo bọ́dà ni o, gbogbo ẹnu ọ̀nà àbáwọlé tó wọ orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní kí bàbá Tinubu ṣí ní kíá ni o. Kódà wọn ò yọ sọ, wọn ò sọ láàbọ̀. Kódà ìyẹn ní kọ́kọ́ o, wọ́n tún pa aláṣẹ fún bàbá Tinubu pé ṣe rí gbogbo àwọn industrial complain, gbogbo àwọn iléeṣẹ́ aládàáni tó jẹ́ pé ó ń bẹ bóyá títí yálà táwọn òyìnbó ni tàbí táwọn India ní gbogbo iléeṣẹ́ tó ń bẹ ní orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní lọ́wọ́lọ́wọ́ báyìí kò sí wípé òṣìṣẹ́ wà lóòrùn, ẹni máa jẹ́ wà ń bò jímọ̀ o. Lọ́wọ́lọ́wọ́ báyìí ti wá yarí o, gbogbo àwọn company, àwọn iléeṣẹ́ ńláńlá tó di Èkó mú, tó di gbogbo orílẹ̀-èdè Nàìjíríà mú. Wọ́n ní kí bàbá Tinubu kó wáyà ẹ̀ lọ sí ìlú Àbújá lọ́hùn. Ṣẹ̀rí pé ó ti ń clear. Lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti bínú o. Wọ́n ní pẹ̀lú gbogbo bí nǹkan ṣe ń lọ yìí, ó ti sú àwọn ò ṣe mọ́. Wọ́n ló ti sú wọn pé àwọn ò ṣe mọ́, pé gbogbo ẹ ṣe wá le kókókókókó bí ojú ẹja. Wọ́n ní láti ìlú àwọn ìyẹn ní ìpínlẹ̀ North náà lọ sí àbí Èkó lọ sí Àbújá lásán pé tá a bá tẹ̀ fẹ́ búùkù tíkẹ́ẹ̀tì. Wọ́n ní ṣe ló dàbí pé àwọn lọ sí ìjọba ọ̀run ni. Wọ́n ní ó ti wá lẹ́tìkẹ́, ṣe ló dàbí pé àwọn wọ mọ́tò lọ́jọ́bọ̀ ọ̀run ni, pé ó ti wá mọ́ ju nǹkan tẹ́ ó ṣe control lọ. Àwọn ní lọ́wọ́lọ́wọ́ báyìí kò tiẹ̀ wá sí pọ́n fi bò mọ́. Gbogbo aráyé ti mọ̀ pé Nàìjíríà ìyà ṣe press up lórí wa. Gbogbo wọn ti mọ̀ pé ìyà ṣe press up lórí wa o. Fún ìdí èyí, wọ́n ti wá kàn nípa fún bàbá Tinubu pé lábẹ́ bó ti wù kó rí, ọ̀gádé dá owó wa padà. Wọ́n ní kó dá tax rate padà, kó já padà sí 3% péré. Nítorí wípé àwọn ò lè máa faradà lọ, ìyà yìí pọ̀. Àwọn àgbààgbà Fúlàní náà sọ pé ìyà pọ̀. Mo fọ́ o. So kò síbi tí ìyà yóò dé. Ìyà yìí dọ́dọ̀ àwọn Fúlàní náà. Well play, ó ti ń clear báyìí. Ṣé bí ara tá a sọ nìyẹn? Wípé gbogbo yín ẹ lajú, kò ṣe ìdìbò lẹ need bí kò ṣe pé kẹ́ ẹ dìde fómìnira.
ṣe bá pọ̀pọ̀lọpọ̀ dáhùn now ó ti wá clear lójú everybody. Ṣé mọ̀ pé ọ̀rọ̀ àwọn Fúlàní ìṣe ló dàbí èṣù dúró tí èṣù dé bẹ́ẹ̀ lálejò ní kò sáyè gógó mú ẹ̀ ló fẹ́ dúró sí tó túmọ̀ sí pé wọ́n wá yarí kódà wọn ò yarí lábọ̀ wọ́n yarí mọ́ bàbá Tinubu lọ́wọ́ ni o wọ́n ti farabalẹ̀ gbádùn sáàṣì iye adúrú company tó ń bẹ ní orílẹ̀-èdè débi pé wọ́n dẹ̀ lọ ṣe ìbẹ̀wò fún all over gbogbo companies bíi 300 companies ni wọ́n lọ ṣe ìbẹ̀wò fún lẹ́yọ kọ̀ọ̀kan tí wọ́n bá ní meeting kẹ́ ẹ̀ lè mọ̀ pé wọ́n pariwo pé sẹ́ẹ̀ ìyá ipò àwọn fẹ́ pín ibi tẹ́ bá ti mọ̀ pé Ọlọ́run ti ń gbà fún wa nìyẹn o. So àwọn Fúlàní náà mọ̀ pé ìyà jẹ Nàìjíríà kò sí nǹkan tọ́lọ́run lè ṣe o. Àwọn Fúlàní mọ̀ pé ìyà jẹ Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí ó ti di fàájà ẹwẹ́ bàbá mi Yorùbá Nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Ẹ jẹ́ ká ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn ẹ já gbọ́ nǹkan tí àwọn èèyàn sọ. Bẹ́ẹ̀ ni o Yorùbá Nation ló lè ṣe òun nìkan ní ọ̀nà àbáyọ o. Bẹ́ẹ̀ ni o Yorùbá Nation la fẹ́ no going back. Bẹ́ẹ̀ ni Yorùbá Nation lágbára ṣe èdùà. Bẹ́ẹ̀ ni o ó tiẹ̀ wá dá báyìí ó ti dá nítorí ṣẹ́rí ó ti carry everybody ìyá yìí ti carry everybody báyìí oníkàlùkù ti mọ bó ṣe ń lọ. Bàbá Tinubu go on song I like your vibes I like the way you dey treat Nigeria nítorí you dey give them wòtò ẹ wò ó ìlọsíwájú Nàìjíríà tá à ń wò yìí ó ń dùn torí bó ṣe jẹ́ pé oníkàlùkù ti ṣe ó ti jọ ń mọ́ lára yìí kò sí wàhálà mọ́ o wàláì kò sí wàhálà mọ́ nítorí lọ́wọ́lọ́wọ́ báyìí ojú everybody ti là kí wọ́n sì máa kọ́ máa dúró káwọn Fúlàní kọ́ máa gbéwèrè ẹ lọ títí wọ́n máa fi pín orílẹ̀-èdè yìí. Bẹ́ẹ̀ ni o kọ́ máa fi pín orílẹ̀-èdè yìí àwọn northerners yìí northerners dé wàhálà wọn ti bẹ̀rẹ̀. Bàbá Tinubu divide Nigeria ọkọ tẹ níyà torílẹ̀-èdè yóò bá múra àfàwọn kan máa jẹ́ pé wọ́n máa pín orílẹ̀-èdè ní Yorùbá Nation la fẹ́ o no retreat no surrender. Bẹ́ẹ̀ ni nítorí náà kó máa lọ béèrè bàbá Tinubu ẹ má dúró Yorùbá Nation la fẹ́ ẹwẹ́ yá mẹ́rin bàbá mi Yorùbá Nation ló lè ṣe òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Ẹ bá wa ṣí ẹ gbé wọ gbòòrò ayé ẹ jẹ́ kó yàwó èèyàn lọ́tún lọ́sì pé Yorùbá Nation òun nìkan lé ọ̀nà àbáyọ láfi sọ wípé a ó máa bẹ ọ̀bí ẹni bẹ́ṣu àtẹ́lẹsẹ̀ yóò sì máa bẹ̀ nà gbogbo ẹni tó bá máa láwọn ní dé òun máa láwọn ní dé bá. God bless Yorùbá Nation Ọlọ́run kó bùkún fún orílẹ̀-èdè wa ó dà bọ̀.